kábíyèsí Ògún o. Ògún ni ẹ̀fọ́ rẹ o. kábíyèsí Ògún o. Ògún ni ẹ̀fọ́ rẹ o. kábíyèsí Ògún. Ògún ni ẹ̀fọ́ rẹ o. orúkọ yín ti jẹ́ bàbá ọdẹ. Orúkọ mi ni Ọ̀jẹ̀dìran Ògúnbísí Ifáṣèyí aṣíwájú ọdẹ gbogbo ìlú Òkè o. oyè ńlá ló máa wà lórí yín. ilé wo ni ó kọ́ lé yín nílùú Òkè o? Ẹ̀kọ́ ilé bàbá tó bí mi lọ́mọ ní ilé aṣíwájú ní Pàmò Òkè o. ọdẹ níyìn o. Ọdẹ làwọn tó bí wa a sì bá lọ́wọ́ wọn. ta ló ga tẹ kọ́ṣẹ́ ọdẹ lọ́wọ́ ẹ̀? ìlọ ọdún kejì ló kọ́ṣẹ́ ọdẹ kankan. ta wá lọkọ yín? Ẹ̀gbọ́n mi tó jẹ́ ọmọ bàbá mi, àwọn ẹ̀gbọ́n mi lọ kọ́ iṣẹ́ ọdẹ lọ́wọ́ wọn. ẹ lọ bá wọn pé èmi náà fẹ́ máa kọ́ iṣẹ́ ọdẹ tẹ̀ ń ṣe. ń lọ bá wọn o ń lọ bá wọn nígbà gbogbo wa jọ ń gbé ni wọn bá àgbà tí wọn bá ti lọ yá láti kékeré wa láti tẹ̀lé wọn. wọn ò láǹfààní láti lọ iléèwé kankan ni. àmì lọ iléèwé. ìwé wo lẹ kà? mo lọ primary school, mo dẹ̀ lọ secondary school, ẹ lọ secondary, mo dẹ̀ lọ technical college. ẹ lọ technical college. láfíà àgbà yẹn mo lọ ṣe kọ́ọ̀sì ní Onírèké. ní Onírèké nìbàdàn. ayò. mo ṣe kọ́ọ̀sì ńbẹ̀, kọ́ọ̀sì fitting and decoration níbùgbé Onírèké nìbàdàn. ok ẹ wá wo àwọn ìwé kànjàkànjà tẹ́ ká yẹn kí lẹ wá débi ọdẹ. wọ́n ní àní bímọ ní ìsọ̀ ewúrẹ́ kọ́yà sọ àgùntàn. nígbà wọn pè yẹn ní ọmọ ìmáàmù tí wọ́n ní ó ké ní àtàní tí ó mọ̀ ṣẹ́ni pé ojú ti tíra ti mẹ́lẹ̀ bàbá rẹ̀. ojú ti. àwa ronú pé láti abẹ́ bó ṣe burú tó náà a gbé nílùú Èkó náà àmọ́ gbogbo ìgbà yòówù tá à ń gbé lẹ́yìn odi ni tí bá ti ń di oṣù kínní pa wá lè December kí wọ́n tó lè rí wa ń bẹ̀ òdi ìparí oṣù kẹrin tàbí oṣù karùn-ún tẹ́rùn bá ti dé àdẹ̀gbẹ́ ẹ̀hún ni ká tó lè lọ bí owó tá a bá lọ ọgbà ẹ̀kọ́ bá ṣe gbà lọ́wọ́ àwọn tó bí wa ni. ẹ bá wá ṣiṣẹ́ ìjọba ṣé wọn ò ti léèyàn kó ń bí sẹ́bà wọn. ẹ máa gbọ́ tí ẹ máa ṣiṣẹ́ ìjọba kò di lọ́wọ́ sátidé níbẹ̀ oṣù bíi mẹ́rin. sátidé ṣé tó bá jẹ́ pé iṣẹ́ ìjọba ní í ṣe ń lù tó wà lọ́hùn ló diwọ́ tí ọba iṣẹ́ ìjọba. bóyá ẹ fi ráyè. nígbà náà wẹ̀ pé nígbà tá à ń gbélé kù iṣẹ́ mọ́tò là ń ṣe. mọ́tò là ń ṣe oṣù mẹ́rin tá a lò lé ẹgẹrun tá a rí ewu àwọn tó bí wa yóò ju ká máa lọ ṣe wàhálà lóhùn nílùú á sì jẹ nínú lásìkò. oṣù mẹ́rin lè fi kọ́ iṣẹ́ ọdẹ mu. ọ̀pọ̀ṣù níjọ́ tí ń kọ́kọ́ gbé ìbò àwa méjì ni. ẹ̀yin méjì. àwa méjì ni. lẹ gbé bẹ́ẹ̀ lọ jí gbé àbí. níjọ́ tí ń kọ́kọ́ gbé níjọ́ tí a kọ́kọ́ jogún ìbọn bàbá wa àwa méjì ni wọ́n fún ní ìbọn níjọ́ kan náà. níjọ́ kan náà ẹ̀yin àti ta ni. èmi tèmi jẹ́ Ògúnbísí àti ẹ̀gbọ́n mi tí wọ́n bí mi tẹ̀lé à ń pè ní Àyíṣà Aráwàyá Pọ̀ṣà àgbà ọdẹ ni. wọ́n wá fa ìbọn lé yín lọ. nígbà tí ó jẹ́ ní lọ́gbà ẹ̀yàmú tẹ́tẹ́ ń lọ ẹ̀ ti tó bọ́ yín o a máa ń pe ẹ̀gbọ́n wa kan wọ́n pọ̀ ara ẹ̀gbọ́n wa tó kọ́ wá ń gbà ní ọ̀kan ìjọ náà aṣáájú òun tún lẹ́gbọ́n Peter aṣáájú ọlọ́run fi rí jìmú ó ti kú òun tún lẹ́gbọ́n àpẹnìkan ní Káyọ̀dé ó ṣà gbogbo olómọ àwọn àpẹ tọ́jà àgbà àpẹ ẹnìkan náà ní máìkẹ́ òun náà jẹ́ aṣáájú ìlú wa ọjà aṣáájú ní bàbá ọdẹ ibi táwọn bàbá wa fi ṣe ibùdó gbẹ̀ngbà náà tó dìlú. aṣáájú fún gbogbo ọdẹ. bẹ́ẹ̀ni ibi tí àwọn bàbá wa fi ibùdó gbẹ̀ngbà náà ó ti di ìlú nísìn òun lọ jẹ baálé ń bẹ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ akẹ́ Matthew aṣáájú tọ́jà àgbà pátápátá àmọ́ lọ́jọ́ náà lọ́hùn Káyọ̀dé àpè ní òòṣà ni bàbá wa òun ni ó gbé wa ni ló fi níṣẹ́ àpẹẹrẹ fún wa pé ẹ fi ewé gúnlẹ̀ báyìí ọ̀yà bó ṣe náà ni o bó ṣe yìn ni o tí ó fi máa bá ibi tí bó ṣe kọ́ wa bí ijọ́ kìíní ijọ́ kejì kò jù bẹ́ẹ̀ lọ tó fi di pé àfihàn ni wọ́n bá tọ́lọ́wọ́ ní àmà yín lónìí. ṣé ìdílé yín ní jà ṣáájú ọdẹ nílẹ̀ yìí ni. bẹ́ẹ̀ni ìdílé bàbá mi ní jẹ láti gbà wáṣẹ tí wọ́n ti jagun tí wọ́n ti tẹ ilẹ̀ lókè. ipò àwọn bàbá yẹn lẹ́yìn wà báyìí. ipò àwọn bàbá mi ni wọ́n wà báyìí. kí lójúṣe aṣáájú ọdẹ. ojúṣe ajájú ọdẹ ni pé tí ọba tó àkókò tí wọ́n bá pè pé nǹkan kan ṣẹlẹ̀ o tàbí kí aṣáájú ọdẹ yóò sáré sọ́tún yóò sáré sósì láti lè kó àwọn ọmọ ọdẹ jọ tàbí tí aṣáájú ọdẹ bá gbọ́ pé nǹkan kan ń dàrú lọ́tún ń dàrú lósì
á wá bẹ Ògún ohun tí ń dàrú lọ́tún tí ń dàrú sí láàrin ọmọdé yìí má bá wa dá sí o fetí gbọ́ níṣẹ́ lóbi ilé tí Aṣíwájú ọdẹ yóò wá pè wọ́n yóò wá sọ yóò parí ẹni tó bí nínú bí tí ọba wádìí pé ọba fẹ́ rí bákan á wá pe àwọn tó kù á pèrú ọ̀tún ọdẹ á pe àrẹ̀mọ ọdẹ á wá gbogbo wa balọ̀dẹ wọ́n wá jókòó á wá sọ á fi Ògún kọ́ wọn lọ́rùn tá a sì nígbàgbọ́ pé jẹ́ táwọn bàbá wa ti ń ṣe táwọn náà ń ṣe á rí ṣe. tí wàhálà tẹ́ ẹ̀ rí bíi pé wàhálà yẹn ti fẹ́ pọ̀ jù láàrin ìlú báwọn wọ́n máa pè yín lọ́tún wọ́n máa pè yín lósì yóò ti sùn yín. láyé kò gbọdọ̀ sú wa nígbà yẹn pé kò sú àwọn tó bí wa kò gbọdọ̀ sú wa tá a bá ṣe tá à ń ṣe yìí tó ń sìn olóòtú tá a bá tún kúra kó bẹ́ẹ̀ yìí Elédùmarè ń bọ̀ tá a bá tún dé tá à ń bẹ̀ yìí tí wọ́n bá tún ní nǹkan mi tún yà ọ̀tọ̀ jẹ mọ́dẹ̀ à ń ṣe lọ ni bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí olóòtú tá a bá wago ní ìsìnkú after 2 hours tó ti rí olóòtú láti alẹ́ àná ohun mi ò tí ju ọ̀nà wà lọ. kẹlẹ́ adé. kọ́ máa ń torí mo ń gbọ́ lókè ń bọ́ nsàlẹ̀ yìí ní àṣà mójútó lù wá gbogbo àwọn fọ́sítà sí ń lò àwọn wà ní wọ́n lọ àwa onílù lápẹ́rọ́ ṣèlú wa. ọ̀dà njọ́ tí bọ́n kọ̀ọ̀kan dún lọ́wọ́ yín gbìnrà kẹlẹ́ fi pa. ní kótó di pé ìbọn dún kótó di pé àfihàn pẹ́rín táwọn bàbá wa ń ṣeré ọmọdé tí wọ́n ń ṣeré ọmọdé lájọ àmáyìnbọn àmáyìnbọn àmọ́ bí ọjọ́ àkọ́kọ́ tí kò fi ìbọn pa ẹran rí láyé bẹ́ẹ̀ ni ìbọn pa ẹran rí ìmọ̀ ẹlúùlù ti wọ̀ yẹn lójú ẹ fẹ́ jẹ́ ẹlúùlù. wàhálà ṣẹlẹ̀ wàhálà rẹ pọ̀ nígbà náà yìí fúra ló gbàgbé kò sí tẹ bá ń ṣe nǹkan lọ́wọ́ báyìí ìfẹ́ sí pé wọ́n pọ̀ lẹ́yìn òun ọ̀kan ní wọn ó tó rárá òbúrú yọ máa wá nǹkan máa di sọ́ọ̀bù kọ́ máa ẹsẹ̀ mọ̀ pé gbà ní àkíyèsí kí ni ìtúrí tí bó ṣe dijọ́ náà bó ṣe dijọ́ bó ṣe gbé bó ṣe gbé ṣẹ́jú mi ní oyin kíní yìí sí kíní yìí wọ ẹ̀rọ tí máa yìí mo ṣe yìí nìyí mo ṣe pa ìjọ náà mo ti bẹ̀rẹ̀. ẹlúùlù lẹ́ra àkọ́kọ́ pa yín nígbà tẹ́ wá di ẹ̀jẹ̀ pẹ̀lú lóhùn tẹ́ ti wá dọdẹ nísànsàn kí làwọn àrìn àjò ọdẹ yín ṣe é máa dẹ náà. àdẹ̀nà nígbà kan máa dẹ àwọn ti pẹ́. ìgbẹ́ wo èwo lẹ máa dẹ jù bóyá iná ni o bóyá ìgbẹ́ ọ̀sán ni o bóyá ìyọ́lẹ̀ ni o. ìgbẹ́ tí ìmáa dẹ tí mo láìkì jù ìgbẹ́ ọ̀sán ìgbẹ́ alẹ́ mi kò tààrà nítorí mo téèyàn bá ṣe kọ́ máa parọ́ ìgbé alẹ́ ọ̀tá. ìgbẹ́ ọ̀sán yín kí làwọn àrírí yín tí àwọn aráalé lè gbọ́ tí ó pé àwọn àrírí tẹ̀ rí ìrírí pọ̀ ọ̀yà torí ẹ̀ la fi wá. ní ọjọ́ kan èmi àti ẹ̀gbọ́n mi tí mo pè ní Àyíṣà Aráwáyà pọ̀ ṣáà ni òun ní àárín ọ̀jẹ̀ gbogbo eléégún ìlú yìí báyìí lónìí àwa dẹ̀gbẹ́ lọ pátá dẹgbẹ́ títí àwa dé ibìkan bẹ à ń pè ní Àwùyá adérí òkè Àwùyá àsìpá ẹrin tó fi tóbi aago 12 Àwùyá yẹn sí ìgboro sí ní kẹsọ̀rọ̀ kìlómítà 10 nígbà náà àwa rí àjà òkan lórí igi a sì yin ìbọn títí tó fi dérí ọ̀pá kẹjọ kò sì jábọ́. ṣé ìbọn yẹn ìbọn ọba ẹ mọ̀ pé àjà yóò máa mú ara pẹ́ ẹlẹ́ẹ̀kẹsẹ̀ tí ẹ̀gbọ́n mi ní gbé Àyíṣà Aráwáyà pọ̀ṣà tó yìn gbáà ìró bọ̀lágbọ́ Àyíṣà Aráwáyà pọ̀ṣà làbá ń lẹ̀lẹ̀ kí ló dé Àyíṣà Aráwáyà pọ̀ṣà làbá ń lẹ̀lẹ̀ kí ó dé. kí ni jẹ́ bẹ́ẹ̀. àwọn ni wọ́n ṣubú kí ló dé òkè wọ́n sì yìnbọn sí kí ló dé àṣé bá a ṣe yìnbọn ni ara ti níbọn náà ìbọn èyí tá a máa ń yin ṣàná sí bọ́nà wa yọ ọyọ láti dì sí ọba wọn bá wọn lójú ọba wọn báyìí àmọ́ ọkàn ìjẹjà lọ ni nígbà tó jẹ́ pé ọkọ wọn lẹ́jà nígbà tó di ọba ti rìn lọ́nà tí wọ́n tọ́ àmọ́ ìmọ̀ pé lójijì tó ṣẹlẹ̀ náà ló gbé wọn di ṣé mo táwọn àṣẹ káàdùn gbókè ni ẹ bá fojú kan pa lábá kẹtí ẹ kọ lẹpọn lọ títí ṣé mo táwọn àṣẹ kiri ni àkọjọ ọkọ jẹ́ pé ìdíjà àkọ́kọ́ tó dẹ́rù bà. ẹ̀yà lọ bàbá tó gbébọn fún yín ẹ̀yà lọ gbébọn fún wa. irọ́ ọmọ kì í ṣojo ayé gbébọn fún ọmọ kì í ṣojo torí ẹ̀ka padà pàtó ti di kó fojú ojú kan ẹ̀rẹ́ kan tó ti di kó ti mọ̀mí tó ti dá àtúnkọ̀ntínú à ń dẹ̀gbẹ́ wa lọ. ìrírí yín àkọ́kọ́ nu. àkọ́kọ́ ni
ìrírí èkejì kọ́. ìrírí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ẹ̀rín ni Hàn? ọ̀rọ̀ ẹ̀rín ni Ọ̀rọ̀ àmọ́ ẹ̀rín. ọ̀rọ̀ tí mo fi rẹ́rìn ni Ó yá. àmọ́ ọ̀rọ̀ tó bá wa nígbà náà tàwa kékeré tó lé ní ọjọ́ yà ń pè nìkan ní fadu nínú òkè fadu àwa ti dẹ̀gbẹ́ lọ àwa rí gàlà àgbọn ẹ̀gbọ́n mi yẹn wá yìnbọn sí gbáà ó ṣe yìnbọn sí èmi náà dúró lókèrè mo rò pé ọwọ́ àdó mi lókèrè lèmi náà ìbọn ọba asáǹtọ̀sẹ̀ rẹ̀ ẹsẹ̀ rẹ̀ yìí má dàrú ẹsẹ̀ rẹ̀ yìí má dàrú àwa tọ̀ láti fájú ni a jáde sí ojú odò kẹ́mbẹ́ tá à ń pè lákọ̀kọ̀ nígbà tó yọdọ̀ àkọ́kọ́ ni ẹ bá di àlégbà gidigidi àlégbà tá à ń tóbi nígbà tá a bẹ̀rẹ̀ sí àwọn àlégbà tí máa ya kí tí ọgbọ́n yìí ẹ̀sìn ọkọ mi ké tàbá bẹ̀rẹ̀ sí nílé àlégbà gbẹdẹgbẹdẹ àwa mẹ́ta sí ni èmi ẹ̀gbọ́n mi ẹ̀sìn ara ẹ̀kọ́ṣà à ń pe ọmọ kẹ́ni Johnson ọ̀rẹ́ ni wáwò àmọ́ pé ní ṣèkú gbà náà tàbá bẹ̀rẹ̀ sí lílé tá à ń lé àlégbà yẹn pátá kò sí ihò alákànlá ròdò báyìí ó kó sínú kájú ni àṣebi tí a ti ń pé à ń kó kíní kó rọ̀ pẹ́ wọ́n sì kọ̀ pẹ̀kẹ́ síbẹ̀ bí náà ti ń kó rọ̀ pẹ́ báyìí àṣe ẹ̀rí igbó tó tóbi dáadáa àṣe ti ń bẹ ní abẹ́ ìmọ̀ tí wọ́n kó jọ ni bí náà ti ń jugbó sẹ́yìn pé kàfírí sàdẹ̀ ká lè pa àlégbà yẹn ẹ̀rí igbó ti kó sínú rẹ̀ ó ti kó bẹ́ẹ̀. ó ti kó nù sàtí àlégbà náà wọ̀ àbá bẹ̀rẹ̀ sí ní ṣàṣà là ń ṣàṣà gbọ́dọ̀ àlégbà jáde bí kíní àlégbà ò ní jáde wá ẹ tọwọ́ bọ ìsà ẹ fa ìwà àlégbà jáde àbí ṣe mọ̀ pé lọ́kàn ẹ̀ ti wá àlégbà ni àlégbà láàmú jáde bẹ́ẹ̀ni nígbà tí ẹni tí ó tọwọ́ bọ ìsà tí ó tọwọ́ bọ ìsà tí ó máa wọ ọbọ ariwo la gbọ́ ti pa pé ha ẹyẹ kejì mi kíní yẹn máa ṣe kíní yẹn máa tóbi mọ́ lọ́wọ́ nígbà tí ó fà jáde ohun tó fi mú eré ẹ̀rí igbó jáde ó fẹ́ máa jù báyìí lọ nígbà tí ó fi dé tàtí ìyọjú sí wa báyìí orí ti fẹ́ tó yìí títí ń fi bínú tu ṣùrù dúdúdúdú. sórí rẹ̀ lọ gbámú. orí lọ gbámú láti inú òhù pátá. nígbà òde ta tó júlẹ̀ ó dìbẹ̀ rù. àmọ́ bá àti súnmọ́ kí wàá ní ohun tí ó jẹ́ ìyàlẹ́nu ń bẹ̀ ń jóná. tó pààyàn lẹ́rìn. tó pààyàn lẹ́rìn pé àwọn bàbá wa àbákọ́lá làwọn ajáyàn bàbá lónìí à ń pè kàn ní kọ̀sẹ́ni bí ìyá. kọ̀sẹ́ni bí ìyá. ọ̀kejì ìdí igi làádá. ìdí igi làádá ẹnìkejì dájí èèyàn. ìdí igi làádá. kọ̀sẹ́ni yẹn wá dúró ọ̀sáré tó bí ibùsọ̀ bí èkìtì mẹ́fà ó dúró. ìdí igi òun dúró ti ejò yẹn. ọwọ́ àǹdọ́gbọ́n nífà yàrá tọ́ lọ. tọ́ba ajá yẹn fi àyàrá tọ́ ejò yẹn lọ. tọ́ba ti wá dọ́ kẹ̀kẹ́ ọ̀dọ̀ ejò yẹn yẹ wà nínú ẹwọ́ báyìí tẹ́jọ́ ní bá ti fẹ́ ṣá yọ kàwọ́ kó ejò yẹn fẹ́ mi ṣálẹ̀. ó ṣe bẹ́ẹ̀ yóò tó ẹ̀ mẹ́ta ẹ̀kẹ́rin tí ejò ní kó wọn sáré kó wọn ṣá báyìí ọwọ́ tó gbé kọ́ dáwọ́ tẹ̀lé ní mọ́lẹ̀ ní ké gbogbo adé bẹ́ẹ̀ alu ejò pa nígbà tá a pa ejò tẹ́ ọwọ́ àkùn ìsà tí alẹ́ àlégbà báwo la ṣe wọ olóòtú báwo la ṣe bẹ̀rẹ̀ mọ́. abẹ ẹ sì máa rò pé àbálẹ̀ gbà ló yíra padà di ejò nígbà náà sì ní aró ẹ̀mọ̀pọ̀ mi ké kò sẹ́ni tó wá kókí tó mi ké èyí tá a pè ń jọ́ sí ìṣèkú yẹn ọwọ́ àṣekínní kan ọwọ́ mú ike kan abákẹ́yẹ bí kẹ́mu ní àfihàn létí òdu ni wọ́n lù ibi àwa yòókù ṣe yẹ pé ara wa yẹn pọ̀ ṣá tọwọ́ bọ̀ eré mo fi tẹ̀ kan ṣe tọwọ́ bọ̀ eré mo fi tẹ̀ kan ṣe àwọn àfihàn wa ṣe yẹ àìtọwọ́ bọ̀ ọtí táwa ṣàìsàn yẹn dáadáa àwa ṣẹ̀ṣẹ̀ rí àlégbà àti ṣe wàá pa àlégbà yẹn. àṣà ìsàyẹn ihò yẹn ìṣẹ́lẹ̀ ọ̀ka tọwọ́ wà àlèyá tọwọ́ bọ̀ mọ́ àdìgbà dáadáa àwa mú àlégbà yẹn jáde àwa ṣẹ̀ṣẹ̀ pa nígbà tá a gbá nígbà táwọn yìí náà délé àtẹlẹrú tí lè lu ọgbọ́n nígbà tá a fi parí délé ọjọ́ bí gbóná kankan ti fẹ́ dàbò nígbà ìṣẹ̀lẹ̀ lásán àlégbà ńlá ni àwọn bàbá ẹnìkan ẹnìyẹn mo fẹ́ kọ̀ bọ́lá ṣe wúlò àṣà nígbà ìṣẹ̀lẹ̀ sáwọn ọmọ olójó yẹn ebi pé wéèmí sí ẹgbẹ́ sí ti bò àwọn náà wà wọ́n ṣe sàrà láti ṣe ń dáṣe tó jẹ́ ìrírí ẹlẹ́kejì ìrírí gbọ́dọ̀. ọlágbára o ìrírí ẹ̀kejì nù ẹlẹ́ẹ̀kẹta ńkọ́ di iṣẹ́ ọdẹ yìí. ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ rírí tí ó jẹ́ bàmílẹ̀ àtẹlẹdọ ní ọjọ́ náà yìí máa gbọ́ pé dàíkó máa lùyìn ìjọ náà mo gbọ́ rí àlọ́tẹ́lẹ̀ agbègbè kan ní eré òkè ọgbọ́ láṣàkà àwa lọ tọ̀nà bẹ́ẹ̀.
alọ dẹ ní alẹ́. ẹ lọ dẹ ní alẹ́ ń bẹ̀. nǹkan tí mo kàn rí ni pé ẹgbà bí kémi gbà bí gbogbo mo fi rìn ojú òpó ní méjì lọ ìyẹn sọ pé mo ṣe rìn yín nìyí mo kàn rí pé ó di bí tó 5 to 5 ìdájí mo kàn já sí gbòòrò tí wọ́n ń pè ní Ìpàpọ̀ láti òkè látòkè o. mo já sí ìlú Ìpàpọ̀ yẹn láti òkè ọ̀bọ táwọn yìí lọ́nà ọ̀nà Ìpàpọ̀ náà ní àárọ̀ ọjọ́ kejì ilẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà tí a fi mi lé ojú ọ̀nà padà ara rírí àti ìpèníjà olóòtú tí mo bá pàdé rí ni ẹnu gbà tí aláǹtẹ̀lé àwọn ìpínlẹ̀ lọ́fà tí mo wà ní. àyè máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sọ̀dẹ̀ ìgbà èkó ni wọ́n pe èkó ni wọ́n máa pè tó bá lóyìn olóòtú kò sí òun yóò tiẹ̀ lè jẹ kí èèyàn tó sọ èèyàn pòrí pápá díẹ̀. ẹnì kejì yín kọ́. ẹnì kejì mi òun mọ̀nà òun ti gbogbo àtàwọn ògbélé láti kí. ṣé kò wú sí yín ni. èèyàn lè gbẹ́rù ẹ̀ mọ́ olóòtú. ẹ̀yin náà tẹ́ sọnù ẹ̀yin náà. kò ṣeé fún mọ́ ẹni tó bá ti dúró èèyàn lè fúrú ẹ̀ mọ́ ọlọ́mọdé rè ẹni ìjà ọba bá ní ìpìlẹ̀ lọ́kùnrin. ẹ wá lọ já Ìpàpọ̀. bẹ́ẹ̀ni ọdún náà lọ́hùn. ṣé wàá wọkọ̀ wọ́n fi lé ọkọ̀ wá. nígbà tí o di pélé mọ́ tí wọ́n ti rí ọ̀nà padà tí wọ́n ti fi rí ọ̀nà padà ọ̀nà ẹ̀ náà lèmi náà gbàbọ̀ títí àwọn náà ń wá mi. ẹ ṣe kí ló dé tẹ́ ẹ wọkọ̀ òkè o. ọkọ̀ ṣé wọ́n ń dají ni nídàjí ni ṣé pẹ̀lú mo ṣe wọṣọ tí aṣọ ọdẹ. yóò dùn ó kílẹ̀ fi mọ́ ni. ọdẹ edu orú ẹ nígbà mo ti mọ̀ ni bóyá wàhálà tí mo ṣe látà náà tí bá ń darí bọ̀ olóòtú bóyá gbà ní lògùn ó ṣẹ̀ṣẹ̀ pẹ́rẹ́ jẹ́ ìwọ̀n à ń tọ́ bọ́ bẹ́ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí mi pàdé àwọn olókùn mi lòtú nítorí ìjà ká ṣe ní ṣókí bẹ́ẹ̀. ó lágbára o. ẹgbẹ́ náà wá ẹ wá wòran mi ẹgbẹ́ tùpà wá ẹ wá wojú mi wò ẹ̀yà wá wòran èmi dúdú bí ewúrẹ́ bọ́ra tí jẹ́ dẹ́dẹ́. orúkọ mi ni Kọ́lá Akíntayọ̀ dẹ̀ ìlú Ìbàdàn. ó ní kí n já yín sí nǹkan kan ni o. iléeṣẹ́ kan ń bẹ tá à ń pè ní Yebot Automobile ní ìdojúkọ lé márùn-ún ní Ìwó Road ló wà. béèyàn bá fẹ́ ra mọ́tò tó jẹ́ number 1 grade 1 Tòkunbọ̀ Yebot Automobile lẹ máa lọ nídojúkọ lé márùn-ún. àwọn mọ́tò oríṣiríṣi náà níbẹ̀ bẹ́ẹ̀ fẹ́ Toyota bẹ́ẹ̀ fẹ́ Nissan lóríṣiríṣi BMW àwọn Lexus lóríṣiríṣi Audi Mercedes Benz Madlas àti Mazda lóríṣiríṣi àti gbogbo àwọn ọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ ẹ máa lọ sí Yebot Automobile. mọ́tò tí wọ́n grade 1 Tòkunbọ̀ ni. àwọn nọ́mbà wọn tẹ́ ẹ máa pè ó ní mo fẹ́ pè fún yín yìí 080 5530 7952 àti 080 5526 7136 àti 080 3301 3721. àwọn nọ́mbà wọ̀nyí ni ká ẹ pè Yebot Automobile débẹ̀ ra ọkọ̀ rẹ mú kọ́kọ́rọ́ sí gbé nǹkan ẹ ta yóò òdo ní mọ́tò nìyẹn fàkátì. ọjọ́ wo ló jẹ́ ọjọ́ tí ẹ lè gbàgbé láéláé yàtọ̀ fáwọn tẹ́ ti sọ fún mi tó yẹ pé gbogbo ìgbàlẹ̀ máa rántí pé iṣẹ́ ọdẹ ní agbára mo rántí ọjọ́ báyìí tó yẹ pé òun lẹ máa rántí ju gbogbo gbà yàtọ̀ fáwọn tẹ́ ti sọ fún mi. olóòtú àwọn ọjọ́ tí n lè gbàgbé ni mo ti sọ yìí àmọ́ àtọ́ ayé pé ọjọ́ tí n lè gbàgbé lè rí pé ògùn lù wá nínú ní pápá. ilé ọ̀sẹ̀lẹ̀ ní eléyìí tí n sọ yìí kò tí ì pẹ́ lọ títì wọ́n ń pe ilé kan ní ilé Ìjagun Akítì ní Òlèlè ilé ìbálòdè àdúgbò Òlèlè ni wọ́n wà máa ṣe ogún ọdún yìí sì kú bí ijọ́ mẹ́rin bí wọ́n ṣe dẹ̀gbẹ́ tó tí wọ́n lagbó tó tí wọ́n lápá tó ogún òṣèrìn wọn pẹran wọ́n wá ní abúlé kan létí ọ̀dọ̀ wọn ọ̀kan náà àwọn wá sọ pé àwọn sì máa rí pẹ̀sẹ̀ ẹni lọ́dọ̀ àwọn àwa lọ bẹ̀ nírọ̀lẹ́ àwa lọ wà ẹ jẹ́ àwo pápá lọ́la ẹsẹ̀ pẹ̀sẹ̀ ẹran ní ògún lè ṣe àbálò ẹni tó darí wa nígbẹ́ níjọ́ náà tàbí ṣe aṣíwájú gbẹ́njọ́ náà òun ni ẹ̀gbọ́n mi tí gbogbo yẹn mọ̀ sí jọ́nà aṣáájú àtàwọn akẹgbẹ́ wọn abáyá táwọn ọmọdé àtẹ́gbà jẹ ọba tá fẹ́ jẹ tẹ́ níbùdó
àbábọ̀ ònú pápá òbí àkọ́kọ́ ìgbó àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣé ẹrẹ ní èrò èmi yìí náà ń jọ náà mo lébè ni nínú òbí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀ tí ò pé ọgbọ̀n ṣẹ́jú a sì gbúrò ìbọn ọ̀pá márùn nínú márùn yìí àkọ́kọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ìyá bẹ́ẹ̀ ẹ̀kejì ẹtu ẹ̀kẹta léwúrò àríhùn ẹ̀kẹrin wọ́n yìn sí ìyá àgbọ̀nyìn ìyá gàlà nígbà tó ti pọ́ fẹ́ ṣe kínní ọdẹ tó yìn sí ó tuntun yìn ìwọ ẹ̀ fi pé márùn gbogbo ohun táwọn ibi aago mẹ́sàn-án láàárọ̀ tí àwa bọ́ sí òbí kejì tó gbé níbẹ̀ láti pa akọ ẹran yẹn tó tóbi tẹ́ gbogbo ará àgbègbè ní àwọn tí kọ́dà bá apá ọ̀tá lára rẹ̀ tó ti sára bo gbogbo ohun tá a lò ní pápánjẹ́ tá à ń wí yìí àwọn tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ hàn gbogbo wọn ìmọ̀lẹ́ sí àlòjú wákàtí 2 sí 2.5 àbọ̀ lọ tá a fi darí dé pé ọjọ́ tó gùn jù yẹn nú ọjọ́ má lè gbàgbé níjọ́ náà. ọjọ́ má lè gbàgbé ní ọjọ́ yẹn. bẹ́ẹ̀ ni olóòtú. ọjọ́ wo ló tún dàbí rẹ̀. ọjọ́ tó ẹ̀kẹ́ ní 1 kọ́ má lè 2. ọjọ́ tó dàbí rẹ̀ ọjọ́ náà ó ti pẹ́ díẹ̀ a lọ sí gbẹ̀ni àwa ti dẹ̀gbẹ́ látàárọ̀ títí tó fi tóbi aago 3 lọ́sàn ẹ̀ pàǹkàtà ní erin ọmọ láti ti lọ dẹ̀gbẹ́ náà a máa pè bẹ́ẹ̀ ní àbàkọ sí àṣé nínú àwọn tá a jọ lọ mo fẹ́ kọ bo bàbá mi kan láṣìírí àti ọ̀kan nínú àwọn ọmọ ọdẹ ọ̀rọ̀ fẹ́yàwó àbúrò mi bẹ láàrin wọn ni. àgbàlagbà ọdẹ. wọ́n fẹ́yàwó àbúrò tiẹ̀ ẹni yẹn òun ń ṣe ọmọlẹ̀ yìí òun ń ṣe ọmọlẹ̀ yìí àmọ́ lóun ní gbẹ̀yìn pàwápọ̀ òun ti fẹ́yàwó àbúrò yìí àṣé òun ti bẹ náà méjèèjì ní ta fi lè gbẹdẹ aago 3 nígbà wá dẹ̀ kan tọ́wá di pé kínní ẹnì lálàá pé a lè má pẹ̀rán tó tọ́ o ìwà bàbá táwọn. a lè má pẹ̀rán. ó ṣe é ṣe ó lè dé bàbá yìí a lè má pẹ̀rán tó tọ́ o nítorí inú mi ò dùn sí lágbájá òun ó sì fẹ́ bẹ́ẹ̀ kú láti gbé tẹ̀lé ra wa olóòtú ìwà dà wá láàmú látàárọ̀ àwa gbàbọ̀ lọ́wọ́ ẹnì kíní àgbàbọ̀ lọ́wọ́ ẹnì kejì àwa mú ẹnì kíní àfi síbùdó ògbẹ́ àníkọ́ máa lọ abúlé kan lè rìn hàn àmú ẹnì kejì àníkọ́ bá mú lọ abúlé mi débi pé àwọn méjèèjì ò ní ríra wọn débi pé ìkùnsínú ó sì fi wà abátún àwọn tó bí wa àtúnwọ̀n pé bẹ́ẹ̀ àbábọ́nù ẹ bá tàdúrà sí òbí àkọ́kọ́ ìgbà àkọ́kọ́ ta kọ́kọ́ la pa bàbá ọ̀yà 6 àwa darí pé à ń bọ̀ pé ẹ̀wọ̀n ṣé gbogbo ń ta kìí ṣe látara ilé yìí náà ti tó ẹja máa lọ ẹ̀wọ̀n pé tọ́dẹ bá sì ń darí bọ̀ ẹni tí ó yà pé ìṣọ́lẹ̀ tó bá dé ẹni ń bọ̀ ọdẹ ẹni ń bọ̀ àfi pa bíi pé yàn pé àwa la fi ẹlògbé wa àbábàkú ẹni ńlẹ̀ gàlà bẹ́ẹ̀ ni ìwọ̀nràn ká tó kódà níbi tí inú wa dùn dé a ní sẹ ayọ̀ ọ̀nà tó yẹ ká gbà lọ bùdó ògbẹ àti pẹpẹ ẹ máa ti fọ̀nà lẹ̀ ibi tí dùnú ṣubú yára rẹ ẹ wò wá látàárọ̀ ẹ wò ọ̀nà tó kún gbàdí ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ọmọdé tó bá níkùn sínú àgbọ̀dọ̀ gbé wọgbó torí kú lágbè tẹ̀lé ra wọn. bó lẹ wá yanjú ìkùnnú tí ó wà láàrin wọn. ohun tó já rí parí ńjọ́ náà ni pé wọ́n jọ náà lè parí ẹ̀. ohun tó já rí parí ńjọ́ náà ni pé ọmọ òbí kò fẹ́ ní kíní mọ́ kò fẹ́ ní kejì mọ́ ó ti lu ẹyin ó ti lọ ṣòwò. ó tún ti lọ fẹ́ lónìí. ó ti lu Èkó ó ti lọ sí ìlú Èkó ó ti lọ ṣòwò. làwa fi rí parí pé òkú jẹ́ tẹ̀yìn kíní mọ́ ìwọ bàbá tó sì ń bínú ó kú bímọ fábúrò tiẹ̀ àfògùn bẹ́yìn àti gbé mọ́ fáwọn méjèèjì wọ́n ti sọ̀rọ̀ sí àtijọ́ jẹun nígbà tá a darí lẹ́yìn ìgbà náà a rí i pé àjọṣepọ̀ wà láàrin wọn àmẹ́yìn àgbàlagbà tó tó ṣubíri ẹni gbẹ tí ń tílé tí àwọn gbẹ̀rì ìgbọ̀nsẹ̀ tí ń tílé tí àwọn gbẹ̀rì tójú bá kó ibẹ̀ lọ́kàn wà èmi lè wà lọ́kàn àmọ́ láti ìgbà náà wọ́n jẹ́ ṣàjọṣepọ̀ títí kò sí mímọ́. ọlágbára o ọdẹ ẹjọ́un láwọn bàbá tí wọ́n ti ṣọdẹ àti àwọn ọdẹ ẹ̀sìn ẹgbẹ́ yẹ̀wò síra wọn èwo ló sàn jù èwo ló sàn díẹ̀. ṣe rí olóòtú aṣọgbà ládàá fúngbà ìparí ọ̀rọ̀ yìí nígbà tí àwọn bàbá wa yìí ń bẹ tí wọ́n bá bẹ̀rẹ̀ lójú tàkúté wọ́n ètù wọ́n yà bá ẹ̀rẹ́ pa ni nígbà náà tí wọ́n bá lọ inú pápá tí wọ́n bá ẹran tó kúlẹ̀ tí wọ́n bá pa àbọ̀n lára rẹ̀ wọ́n fi wẹ́lọ̀ ní agbègbè gbé ta ló mọ bẹ́ẹ̀rẹ̀ inú gbó ta ló fi
ta ló yìnbọn sẹ́rin irú ẹ̀rẹ̀ òsì ní tí ọ̀tọ̀pa rẹ̀ tí ò rí o àmọ́ láyé sìn ọdẹ ọ̀pọ̀ ṣàgbẹ̀ṣọdẹ lọ́pọ̀ ayé ìgbà ọ̀rọ̀ ìfọ̀kànbalẹ̀ sí wà ayé sìn ṣàgbẹ̀ṣọdẹ bó bá mọ̀dọ́ alẹ́ bẹ́ẹ̀ bá mọ̀dọ́ àlejò pọ̀ àmọ́ alágbára ògún gbogbo wọn lògùn ọ̀yọ́ fún láàrin ọdẹ. ayé ìjọ́un àwọn bàbá yẹn ìtàbà ta ẹran ní ìsìn ọ̀dà pé ọdẹ ti dówó. olóòtú ṣẹlẹ̀ láyé ìgbà ni nǹkan rọrùn nígbà tí àwa wà kéke bàbá tó bí ìyá tèmi Bello Alágo ẹ̀tù níta àti àwáyá àtọ́ta kìí ṣe àwọn ẹ̀tù ìgbàrógùdó ẹ̀tù àbáláyé ẹ̀tù amú tí n bá fẹ́ fún yẹn lẹ́tùgbà yẹn fáwọn ẹ̀gbọ́n mi ti ọlẹ́gbà ní abọ́ òmùkọ́ ní ìfìbú ẹ̀tù àwàyá sì nígbà nínú àpò ni wọ́n rìn sí bí ṣásẹ̀sì tí báyìí bàbá bu abọ́ kẹta bu àwàyá abọ́ kẹ fún yẹn bàbá ò lè mú ibi tọ́pọ̀ dé nígbà náà sì ní tí ẹ bá wà rànkẹ́ lọ́dọ̀ wọn ẹlòmí lè mú ẹni wá pé ọ̀rẹ́ mi gbẹrẹ táwọn ló fi fún mi àmọ́ ní ìsìn bẹ́ẹ̀ kọ́ tẹ́yìn bá mọ̀ ètò ṣe fún rẹ̀ tó bá fi ẹgbẹ̀rún mẹ́wàá ṣètò ní ìsìn tí ọba múra kò lè fi pẹ́ẹ́nẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá ní ìsìn gbà ní àmọye tí wọ́n ń ta gbogbo nǹkan èlò tá a fi yìnbọn ní ìsìn ẹlòmíì níbọn ńlé torí kò sówó tí ó fi ra nǹkan tó lè fi yìnbọn kò lè gbé jáde ìdí nìyí wọ́n fi ń tọ́jú bá òṣìṣẹ́ tó bá pẹ́ẹ́nẹ́ kò ní fún yìnbọn. ẹran náà ti wọ́n lówó ní ìsìn tí ń ta. ẹrẹ̀gẹ́ ń wọ́n rírì olóòtú. ẹran bá yọ pa àbákan ní ìsìn ẹ̀ mọ iye wọ́n fi ń pa tí wọ́n bá ti ra tí wọ́n bá ti pẹ́ tún ní ìsìn tí wọ́n lọ ta tí wọ́n bá ti pa owó ń bẹ̀ wọ́n wà fi ra ẹja àbí ṣùkúṣùkú. ń gbẹ́ pé wọ́n ra ọta míì tí wọ́n yìn padà. bẹ́ẹ̀ ni ṣùkúṣùkú ní àwọn padà. ẹni ó lo aṣọ tó wọ ọdọ títọ́ sọ́nù bí ò ṣe wọ̀ mọ́ ni tí bá ń wọ bẹ́ẹ̀ kò ní pẹ́ kò ní jìnnà tí ó fi da alágísà. ìgbà tó dé lágbára wa lójú. tẹ́ ẹ bá padà bẹ́ẹ̀ bá tún padà wáyé ìjọ mi sẹ́ẹ̀fẹ̀ dédé ọ̀dẹ mọ́ báyìí. Elédùmarè gbogbo ayé tí n bá tún wáyé ọmọdé ni ò ṣe mí o kì í sì ti bá bọ́dẹ tó bá dàgbà tó bá dọjọ́ alẹ́. ǹjẹ́ ẹ fẹ́ káwọn ọmọ yẹn ọ̀ṣọ́dẹ. ó wù mí kọ́ ọmọ mi ń ṣọdẹ tí ẹ bá fẹ́ ṣọdẹ kò díwèé lọ́wọ́. tí ẹ bá jẹ́ lọ́yà kò díwèé lọ́wọ́. tẹ́ ti ń fi wọ́n lé ọ̀nà. aláì wọ́n ń tọ̀ mo fi ògùn ṣe lẹ́rìí tí ẹ bá bá nílé aṣáájú ilé bàbá tèmi tí ẹ bá wo bẹ̀ nísìnyí tó bá bá ọmọ mẹ́jọ nínú ilé èyí tí ọdún rẹ̀ tó bá mọ ní 12 ni ò ní lè yìnbọn kódà bí ẹ bá lọ lé bàbá tèmi tó bá bá yàwó lé kọ́ má rò pọ̀dẹ kọ́ lòun bá o bẹ́ẹ̀ ni kò sóbì ilé wa tẹ́ dòní. ìgbà lé ọdẹ ní kódà ẹ máa gbọ́ táwa bá ń jáde lọ pé àyè mọ̀ nǹkan mi lè tẹ̀yìn dé eléyìí tá a fi kọ́ ìtọ́ bá rí tó kó boyè nígbà bá dé ní òtò dìde. àwa máa sọ pé àwọn kọ̀sá gbogbo ìlú yìí táwa yóò kéwì wọn máa tẹ́ bá ní ọmọ ilé aṣáájú bẹ́ẹ̀ ni òṣà tá à ń ṣe tá à ń lé ọmọ bẹ́ẹ̀ kò ní pẹ́ parun olóòtú tèmi bá tún wáyé jọ́ mi ó tún wù mí gan tún bí mi nílé aṣáájú ọdẹ tí mo ti wá. ẹ̀rù yín ti fẹ́ máa bà mí. olóòtú bẹ́ẹ̀ kọ́ mo tí yàrá bá tó ní òpèrà rẹ̀ bí yàrá bá tó nǹkan tó bá pèrà rẹ̀ bí yàrá bá bára rẹ̀ ní ọ̀rọ̀ bá ti wá ń lo nugbó tí ẹ̀rẹ́ wà ń bọ̀lẹ̀ ṣé lọ́dọ̀ ayé lọ́sọ̀ fún àwọn tó bí mi lé aṣáájú ń bẹjọ́ tó fi gbẹ̀dẹ̀ mi lọ́wọ́ àtàwọn ṣé wàá lọ sọ lé pé bí mo lọ wọ́n dẹ́rù bà mí wọ́n á wá pè yín lé àbẹ̀rẹ̀ dẹ́rù bà mí bí wọ́n tiẹ̀ bá mi lọ wọ́n ti rí pé mi náà ti pa tún bẹ́ẹ̀ ọdẹ tí ọba láṣẹ bí tí ó sì lájẹ bí tí ó sì ní nǹkan àgbà kọ́lọ̀ tún ra mú kọ́lọ̀ tún dẹ́kọ́. àwọn bàbá wa ní ẹran lé mi bọ̀. kò yí ọmọdé kò yí ọdẹ. kódà ogun lé mi bọ̀. ṣé tó lùfà bá yọ sí ìyàn ní ìsìn ṣé èèyàn ní gbìyànjú kọ́ sá lọ. ẹ máa gbọ́ àwọn ọdẹ kan ń bẹ tó jẹ́ pé wọ́n ń bẹ dáadáa lókè òyì ọ̀kẹ́ ń bẹ kọ́ndínétọ̀ wa alámùdá là ń pè tó bá rí olúfàkùn ní ìbò sí yóò ṣọ ní òmù lọ́rùn wọ́n tó mẹ́fà bẹ́ẹ̀ yóò mú wálé lókè òyì wọ́n mú wálé kọ́ wọn ò ní wéèsì ọta wọ́n ṣọ múnú òkúta ni wọn ò ní yìnbọn èèyàn lágbára o. ọdẹ tó bá bá olúfàkùn pàlàpàlà òkúta tí lọ yìnbọn ó fi bẹ̀rù sí ni. ó fi bẹ̀rù sí ni àwọn tó ti ń gbọ́ yín látàárọ̀ yìí
wọ́n ti ń gbọ́ yín ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ní diaspora ní àti gbogbo àwọn ìlú yòókù tí wọ́n ń gbọ́ yín. Láti bí 30 ìṣẹ́jú wọ́n ti ń gbọ́ yín bọ̀. Mo fẹ́ kẹ́ ẹ fún wọn ní àjò kan bóyá bí ìtọ́jú àìsàn, àwọn àìsàn tó pọ̀ ní ìsìn níta tí a lè gbà pé bàbá tí a gbọ́ ọkọ wa ní nǹkan báyìí. Olóòtú, ayé ti le, gbogbo yẹn sì mọ̀ pé gbogbo nǹkan ní bẹ lọ́wọ́ ọdẹ. Ihun tí ń bẹ nínú yìí tábà ní àwọn pọ̀, àmọ́ eléyìí tí torí tí ẹ̀ bá ń pọ̀ nǹkan báyìí a ti lọ bìkan rí tí wàhálà ti dé tó sì jẹ́ pé a rí pé ohun tí ń bẹ lára wa níbẹ̀ lára wọn tá à ń bá fa wàhálà, ó jẹ́ kí obìnrin ó le dé àti ṣẹ́ ń gbà ní. Àmọ́ tó bá jẹ́ pé bí ìtọ́jú ara ni olóòtú, àìbá mọ̀. Kì í kọ́ọ̀yàn lóògùn ìbọn lórí afẹ́fẹ́. Olóòtú, àwọn oògùn afẹ́ẹ̀rí àìkọ́ọ̀yàn. Olóòtú, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìtọ́jú ara gbogbo ẹ̀dá yòówù tó bá ti jẹ́ pé ara máa ro ni tàbí iṣẹ́ wàhálà ní í ṣe tó bá délé tá ara máa ro, kọ́lọ̀ bá wa wá eegun ajá àti ewé ọ̀dúndún. Yóò lo eegun ajá yóò kúnná dáadáa, yóò wá wa ewé ọ̀dúndún, yóò wá fi orí kó, yóò máa fi pa ara. Olóòtú, tí èyí bá ṣe ọwọ́ ayé, kódà ẹni tó wá rí iṣẹ́ rẹ̀ yóò sọ di para tí ó fi máa para. Tó bá jẹ́ pé ara máa ro. Tára bá máa ro pé ọjọ́ tí máa ṣe wàhálà jù tàbí ara sákan ṣàdédé máa ro, tó bá ti mú eegun ajá yìí tó lọ tó kúnná dáadáa, tó wá mú ewé ọ̀dúndún tó lọ, tó wá fi orí kó. Orí ni ó fi kó. Yóò fi orí kó, yóò wá kó sínú igi kan àbí gbá, yóò máa fi para. Ó ti di etí lògì fi gbóhùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Olóòtú. Ṣé bẹ́ẹ̀ ní fóònù? Fóònù mi. Ẹ sọ nọ́mbà yín fún gbogbo ayé. Fóònù nọ́mbà mi ni 080 20 62 69 03. Ẹ wí lẹ́ẹ̀kan sí. 080 20 62 69 03. Ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ọ̀jẹ́dìran Ifáṣèyí Ògúnbísí, aṣíwájú ọdẹ lókè. Ẹni dààmú o, ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí o, ẹni farapa o.